Afurasí jẹ́wọ́ ìdí tó fi pa adájọ́ fẹ̀yìntì Ifeoma Okoogbu. Afurasí tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ lórí ikú tó pa adájọ́ fẹ̀yìntì Ifeoma Okoogbu ó jẹ́wọ́ ó ní nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ àti àwọn ohun ìní mìíràn ni àwọn ṣe pa Ifeoma. Godwin ṣàlàyé pé òun pe àwọn méjì mìíràn mọ́ra láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ifeoma, aago ọwọ́, ohun ọ̀ṣọ́ àti ẹ̀rọ agbanápamọ́ rẹ̀. Ó ní àwọn kò lérò láti pa obìnrin náà àmọ́ ó kú mọ́ àwọn lọ́wọ́. Ẹni ọdún 25 ní Godwin, kò ju ọ̀sẹ̀ méjì lọ tí Ifeoma gbà ní aṣọ́gbà ni ó ṣekú pa. Ó ṣàlàyé pé àwọn so ọwọ́ àti ẹsẹ̀ Ifeoma méjèèjì sẹ́yìn, àwọn kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjèèjì. Nnaji Obalum ló gba ọ̀kan lọ nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà nígbà tí àwọn sì ta èkejì. Obalum náà ṣàlàyé pé òun fi síìmù òun sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni àwọn ọlọ́pàá fi mú òun àti Godwin. Wọ́n ní àwọn kábàámọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì tọrọ àforíjì. Ìròyìn jákèjádò.